jẹ́ kí n sáré gbé ẹ débẹ̀ látẹnu Sheikh Ismail ọmọ Barahama agbára àdúrà má gbé kúrò ńbẹ̀ má wọ ọ lọ sókè má sì wọ ọ lọ sísàlẹ̀ dúró lórí rẹ̀ kó lè jẹ́ àǹfààní kó lè rámi àdúrà yìí ṣe ọmọ ìyá mi ọ̀làmọ̀ lọ́dún tí gbogbo ayé ń sunkún pé ọdún yìí bò ní ó ti sojú ẹ̀mí òun bọ́dún ti kú ọ̀la yìí ń bẹ́nu èèyàn tọ́dún náà ò ní sojú ẹ̀mí rẹ̀ ọlọ́run ò ní fi ọ sínú wọn ọlọ́run ò ní fi ọmọ rẹ sínú wọn kò ní fi aya rẹ sínú wọn kò ní fi àwọn ẹbí rẹ sínú wọn wàá sọdún pẹ̀lú ìdùnnú ọdún tá a fẹ́ ṣe lọ́la yìí ìdùnnú ni wàá fi ṣe ọdún tí a fẹ́ ṣe lọ́la yìí ayọ̀ ni wàá fi ṣe ọdún tí a fẹ́ ṣe lọ́la yìí wàá rí owó ńláńlá fi sọdún náà bìjà yìí kún báyẹ̀ kún ọdún tí wọ́n ń bọ̀ wá ọlọ́run ó jò sojú ẹ̀mí rẹ̀ rọmọdánù ọdún tí ń bọ̀ wá yìí á sojú ẹ̀mí ọmọ rẹ̀ á sojú ẹ̀mí aya rẹ̀ á sojú ẹ̀mí ẹbí rẹ̀ àtàwọn ará rẹ̀ torí pé ẹ̀bẹ̀ lọ̀rọ̀ lọ́wọ́ bá mi gbà ń bẹ́nu èèyàn tá a jọ gba tọdún tá a wà yìí tí tọdún tí ń bọ̀ tí ò ní sojú ẹ̀mí wọn mo gbà á ládùúgbà fún wọn tó láǹfààní àti rí fídíò mi yìí ọlọ́run jà ṣe púpọ̀ ọdún láyé bìjà yìí kún bá yẹ kún bìjà yìí lá áwùlà wàlà kú wọ́tá illa billah àlàálí ìlàsìn bí wọn náà bá sọ alábàápàdé fídíò mi yìí dákun share rẹ̀ kó o dẹ̀ ṣe àmì kó lè jẹ́ àǹfààní fún wọn náà masha Allahu la quwwata illa billah.